Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáláyé. Ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín a kú dédé àsìkò yìí o. Lórí ètò wa ni, ètò yín ni, ẹ gbà yí ẹ̀wò ẹ bá wa dá sí. Orí ètò náà la wà o. Abala ibi tá ti máa ń mú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ jákèjádò àgbáláyé ní pàtàkì ní ilẹ̀ wa, ilẹ̀ kóòtù òjìire. Ẹ̀yin èèyàn wa, fídíò tá mú wá lónìí, ọba Olúwo, òun ni fídíò wa tòní dálé lórí. Ṣẹ́yìn náà mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ kọ̀rọ̀ kì í sẹ́ lórí alábàáhùn. Tó ní ṣe wípé tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ alábàáhùn ni, tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ alábàáhùn ni. Ẹ̀yin yẹn wá, gbogbo àná la mọ̀ bí ọba Abdulrasaq Adéwálé Àkànbí bó ṣe ń da omi àlàáfíà ilẹ̀ kóòtù òjìire rú ní pàtàkì lórí àṣà àti àwọn nǹkan ìṣẹ̀báyé. Bẹ́ẹ̀ náà ló tún tàbùkù sí orí àpèrè tó ga jùlọ tí gbogbo ọmọ aládé tí à ń bọ̀wọ̀ fún ti ṣe Ilé Ifẹ̀. Ẹ rántí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló sọ pé Ilé Ifẹ̀ kì í ṣe orírun. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ o, bẹ́ẹ̀ a kò ń sọ nísọ wípé oríṣiríṣi nǹkan ló máa ń ti ẹnu arákùnrin wa yìí jáde láti ìgbà tó ti lọ sílùú Saudi lọ gbowó Saudi tó dẹ̀ tuntun lọ tó ti lọ forí balẹ̀ fún Sọ̀tánì Ṣókótó. Gbogbo àná la rí bọ́n ṣe wẹ́kọ̀mù ẹ̀ nínú fídíò ẹ̀kọ́ tí mo gbé níbi ọdún kan sẹ́yìn. Ẹ̀yin èèyàn wa, eléyìí tí mo wá mú wá yìí, in fact ó jẹ́ ẹ̀dùn ọkàn, ó jẹ́ ẹ̀dùn ọkàn. Bàbá wa gbajúgbajà Ògúndòkun, bàbá yìí òun ni Arẹ́gbẹ́ṣọlá wá bá láti fi Olúwo jọba. Kódà bàbá yìí nínú interview wọn, tẹ́ẹ̀dẹ̀ tuntun máa tún gbọ́ ní eléyìí tá a tún fẹ́ fún yín yìí. Bàbá yìí jẹ́ kó yé wa pé òun ló ń tọ́jú Adéwálé Àkànbí nígbà tó wà ní Canada pẹ̀lú ọmọ ńgbà tó bímọ sọ́hùn. Ẹ̀yin èèyàn wa, má jẹ́ ń tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ náà tán. Máa fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jájọ gbọ́ nǹkan tí bàbá Ògúndòkun sọ. Èyí tó wá ṣe mí láàánú jù, bàbá Ògúndòkun ti jáde o. Ó wá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ káàárọ̀ òjíire. Ó lóun kábàámọ̀ bó ṣe lo èdè, ó lóun kábàámọ̀ wípé ó ti ọwọ́ òun wá láti fi Abdulrahman ní tiẹ̀, Adéwálé ọba Olúwo, Abdulrasheed ọba Olúwo láti fi jọba, pé òun kábàámọ̀ o. So fúdìí èyí kí gbogbo ọmọ kóòtù òjíire pátápátá kí wọ́n foríjì òun o, nítorí pé òun ti rí nírí wípé àbámọ̀ ńlá ni ọba Olúwo jẹ́ fún ilẹ̀ káàárọ̀ òjíire. Pé bó dẹ̀ ṣe ń lọ, àfàìmọ̀ kí wọ́n má tún máa ṣe bí wọ́n ṣe ń ṣe ní Kwara nílùú Ìwó tí àsìkò yẹn bá tún tó. Ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀ ẹ bá wa gbọ́ nǹkan tí bàbá wo Ògúndòkun sọ. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi, bàbá wa tí wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá Ògúndòkun yìí. Bàbá mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun o. Ọba mi Èdùmàrè á túbọ̀ bá mi máa gbé yín lọ́wọ́ sókè o. Ilé iṣẹ́ yín ò ní rilẹ̀, torí pé tí ò bá sẹ́yìn ohun tá a gbọ́ lẹ́nu bàbá Ògúndòkun yìí ó ṣeé ṣe ká má rí gbọ́. So a dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa. Elédùmarè á bá mi máa bùkún yín. Ẹ̀yin èèyàn mi, ẹ farabalẹ̀ dáadáa, ẹ bá wa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá Ògúndòkun sọ. Kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo ìwà tí dìmánà yìí tó wù. Tí ẹ bá wá gbọ́ gbogbo fídíò yìí, ọ̀rọ̀ Olúwo wà ní jọ yín lójú. Ọ̀nà tí èyí tó máa wá sí yín lọ́kàn ni pé báwo ni wọ́n ṣe lè rọ̀ ọ́ lóyè àbí tó fi máa forí oyè lẹ̀. Èyí ẹnìkan ló máa kù láti wá sí yín lọ́kàn. Bẹ̀pọ̀ ó ṣe gáragàra yẹn kò ní jọ yín lójúmọ́. Ẹ ti rí nírí pé láti ìbẹ̀rẹ̀ ni àwọn ìwà búburú yìí ló ti wà lọ́wọ́ ẹ̀. Ó tiẹ̀ tún sọ ó ní adé tó ń dé sórí. Ó lóun náà ló ń bẹ lórí Ọọ̀ni of Ifẹ̀. One of it being that, the Iwo has a connection, Iwo land has a connection to, the crown in Ife. Yes. Could you shed a bit more light into this connection? Iwo is actually the same crown that they are using in Ife is what Iwo is using here, because the sitting Oni that time is the one I actually gave Telu.
who's supposed to bring the crown here but never got here, he got to only 5 kilometers away, is the one that they gave him the crown, and he was the only one that actually has a ruling house in Ife today, which falls on, it's a Owodo Luwo royal family, which falls under the, is a subsection of the gazetted Lafogido ruling house. A person from that family can actually vie to become Oluwo of Iwo. Yes, from Owodo Luwo royal family, you can actually contest to become Oluwo, and somebody in Iwo too can actually go to Ife and say, I want to contest to be an Oni. Yes. Okay. And that's how Iwo crown is very, very important. This land was predicted. We were told to come to the land of the abode of the powers, with a very strong warning that if you don't get there, don't wear the crown. If you don't get there, don't stop. Telu never got here. It was like the Moses in the desert now. Use 40. Look at Egypt to Israel is not far. It's not even a day's walk. The same thing, Telu from Ife. Never got here. He only got to Igborita, which is 5 kilometers away. That's where he passed. And since then, we haven't seen any of his traces here. But when I got on, the day I got installed, November 9th, that's when God told me pass now. When people start yelling, Ilufemi Loye, Ilufemi Loye, which means people want you to be king. God told me right there and then that you are Telu the first. You came back. The authority to actually start this land, to establish this land, has come. So, ẹ̀yin yan wa, ẹ̀yin olólùfẹ́ mi, ó ní adé tó ń dé sórí ló wà lórí ọba Ọọ̀ni of Ifẹ̀, torí pé ó ti yó tán, owó Saudi bẹ̀ lọ́wọ́ ẹ̀. Kódà bàbá Ògúndòkú gan sọ pé owó bẹ̀ lọ́wọ́ ẹ̀ o, pé owó bẹ̀ lọ́wọ́ ẹ̀. So, ẹ̀yin yan mi, ẹ farabalẹ̀, máa fẹ́ kẹ́kọ̀ọ́ enjoy program yìí, enjoy yẹn. Kí gbogbo wa náà ká dẹ̀ wò bá ṣe máa ṣiṣẹ́. Ilẹ̀ Ìwó kò tún gbọ́dọ̀ dàbí ti Kwara. Ṣe pé ní Kwara báyìí gbogbo ọmọ kóòtù òjìire tó wà ńbẹ̀ tó kù síbẹ̀ náà fẹ́ lé dànù. Wọ́n fẹ́ kí Fúlàní gbàjọba fù. Tí Yorùbá bá máa wá, Yorùbá wá bí àtìpó bí àlejò ló ṣe máa wá síbẹ̀ tí wọn ò dẹ̀ ní lágbára láti ṣe ohun tó wù wọ́n. Ṣe mọ̀ pé in tó ń lọ ní Kwara nìyẹn, in tó ń fọ́ọ̀sì lé wa lórí níbẹ̀ yẹn nìyẹn. So kó má bàa tún ṣẹlẹ̀ sí ìlú Ìwó. Ẹ̀yin ọmọ Ìwó ẹ dìde o, ẹ̀yin ọmọ Ìwó lódò ọba. Àti ẹ̀ tún gbọ́ nínú fídíò tí mo fẹ́ fún yín yìí wípé Olúwo ó fi ọlọ́pàá kó gbogbo àwọn ọmọ ọba tó wà nílùú Ìwó látàrí pé wọ́n react sí ọ̀rọ̀ tó sọ níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn tó ní Ilé Ifẹ̀ ò kì í ṣorírun pé Ìwó ju Ilé Ifẹ̀ lọ. Àwọn ọmọ ọba yìí dìde wọ́n takò, wọ́n sọ̀rọ̀ sọ́tún sọ̀rọ̀ sósì pé àti á gbọ́ irú ọ̀rọ̀ wo nìyẹn. Àwọn ọmọ Olúwo, àwọn ọmọ ọba, torí wọ́n ní ìdílé mẹ́rin ló ń jọba ní ìlú Ìwó. Àwọn ọba tó kù níbi tí Dìmánà yìí tún ní agbára dé, níbi tí ọba Olúwo tó tún ní agbára dé, ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí nílé àti lókè òkun, níbi tí agbára Olúwo tó ní agbára dé, ẹ̀yin èèyàn mi, ó ní láti lọ sí ìlú Àbújá láti wá fi ọlọ́pàá gbé wọn láti ìlú Àbújá, ó kó wọn lọ Àbújá. Níbi tí agbára ẹ̀ dé, níbi tó ti ní connection àwọn Sultan Sokoto, tó ti ní connection àwọn Fúlàní, tó ti ní ilẹ̀ kóòtù òjìire. Ṣẹ́yìn náà mọ̀ pé ọba yìí ti gbàbọ̀dé fún wa. Ṣẹ́yìn náà mọ̀ pé ọba yìí ó ti gbàbọ̀dé. So fúdìí èyí ẹ̀yin yan mí, ẹ̀yin ọmọ Ìwó, ẹ má wo ọ̀rọ̀ yìí, ẹ má mú ní kékeré o, nítorí pé Olúwo ò mú ní kékeré, ó ti ta gbogbo Ìwó. Owó ìlú Ìwó tó tà fáwọn Fúlàní ló ná o. Ó náwó Saudi Arabia, ó ná gbogbo ẹ̀. Owó tó ná nìyẹn o, ó ti tàlú Ìwó o. Ẹ̀yin ọmọ ìlú Ìwó, àsìkò rèé o láti pé kẹ́ máa pariwo. Olúwo tún ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ó tún fún àwọn kan lówó, ó tún lọ bribe àwọn kan pé kó dìde kó máa pariwo pé wọ́n nífẹ̀ẹ́ òun. Àwọn yẹn náà tún bẹ̀rẹ̀ sí àwọn tí wọ́n rówó rí, tí wọ́n fún ní 50,000 orí wọn á yí sódì ní. Iṣẹ́ tí wọ́n rán wọn náà máa ṣe. Ẹ̀yin ará ìlú Ìwó ẹ dìde o, ẹ má jẹ́ kí ọba yìí ó ba ìlú Ìwó jẹ́ o. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi farabalẹ̀, ẹ bá mi wo interview yìí. Èmi kábàámọ̀ lónìí pé Arẹ́gbẹ́ tí í ṣe gómìnà wa ó tì mí sí wàhálà. Tó tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ayé pé
irú mi ṣe nǹkan àìmọ̀ àsìkò tó jẹ́ sòókò nílé ẹlẹ́ tí gbogbo àwọn ọmọ ọba tí a fi kọ̀ ọlọ́pàá náà ló fi kó wọn tí wọn láìṣẹ̀ ọmọ àlè kò tí ì dàgbà nílùú tòrò. Ó yà mí lẹ́nu ó jẹ́ nǹkan àbànújẹ́ pé Rashidi Olúwo wọ́n láti máa tún ṣerú ilé àti gbàdúrà fún àwa tá a fi jọba rèé. Ó jẹ́ nǹkan àbànújẹ́ láti gbọ́ wípé ọmọ wa ó ń kó àwọn ọmọ bàbá rẹ̀. Àwa tí gómìnà bẹ́ẹ̀ ni pé ká bá fi jọba pé kò sọ́ba tó jẹ tá a lọ́wọ́ ń bẹ̀ kan tó jẹ rí tá a sì fi lọ́ọ́ fi jọba tá a tó ń ṣe ìtọ́jú ẹ̀ tá a ń bọ́ tá a ń fún lówó oṣù tá a ń ra ṣọ́ọ̀ṣì lọ́rùn tíyàwó ẹbí máa ń lébo tá a sanwó hospital sí gbogbo ẹ̀. Ó sì máa ń sọ̀rọ̀ tó dùn ọmọ ọ̀rọ̀ sọ ọmọ yẹn convince ọlọ́run fún lọ́pọlọ yẹn kò lówó lọ iṣẹ́ kí ló ṣe ìtọ́ lọ sí Mẹ́kà tí wọ́n lọ fi ọ̀rọ̀ ẹ̀ sí torí pé ó ń bú àwọn ẹlẹ́sìn ó ń bú àṣà ìṣẹ̀ṣe tiwa. wọn ẹ̀ náà àyìntọ́ bá dẹ̀ ti lè ṣe wọn fún lówó. Wàhálà tó sì mí sí náà ni pé ó gbé kan lọ́rọ̀ pé ká lọ fi jọba. Ìjọ tí ó sì jọba èmi àti Masudi Adéòtítọ́ jẹ́ SSG nínú gbajúmọ̀ gidi gan tó jókòó níbi ìjọjọ́ ìjọba. Ṣùgbọ́n kí ni èrè wa lónìí? Èrè wa ni pé adélé ìbú gbogbo ayé nípa ìwẹ̀ ẹni tí a mọ̀. Torí mi ò rírí ìjọ tí a fìjọ tá a fi wélé lórí. Tí Àdìó bá ní fi wélé wà ní fún lẹ́yìn ìgbà tí àmúlọ́dí Ògùn tá a jáwé fún. Bàbá ó tiẹ̀ lọ́jú bá ń di Ògùn. Ó wà nù magazine. Desperate ó sì mọ̀ pé òun kọ́ ló tọ́ sí tí ìbá ṣe agbára àrẹ́gbẹ́ ìjọba. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist. Orúkọ mi ni olóyè àgbà Abíọ́lá Ògúndòkun ọba ńlá ilẹ̀ Ìwó, ọba ńlá tó ju ọba lọ ní ìlú Ìwó tí ó sì jẹ́ pé ọmọ mi tí mo fi joyè Olúwo tó di wàhálà yìí iná lọ sọ pé òun ò lè máa pera òun lọ́ba níbi ń bá jókòó sí bí ọmọ bí ó ti lọ ro inú òun ò tiẹ̀ gborí lọ́lọ́ gbé oyè wá. Ó tún bẹ àwọn èèyàn sí mi pé kí n gba oyè ọba ńlá pé bí mo ṣe ń tọ́jú ohun tí mo ṣe ń ṣe mi bàbá òun torí àárín òun bàbá rẹ̀ náà kò nà dáadáa ńgbà yẹn tí bàbá yẹn kú. Ó sì gba láti máa ṣe bàbá a sì ń tọ́jú ẹ̀ bí mo ṣe di ọba ńlá alẹ̀ wónú. So bàbá ó mi pé ọmọ yìí náà ló ti fi yín jẹ ọba ńlá alẹ̀ Ìwó. Wàlá ìwé rẹ̀ ń bẹ́nu lé ń bí báyìí. Wípé màá fẹ́ pé kí a tiẹ̀ lo ìwé yẹn kẹ́ẹ̀ka. Bàbá ṣe rí àwọn ibi táwọn èèyàn nígbàgbọ́ sí yín dé ẹ ní sọ̀rọ̀ kan ṣẹ̀ṣẹ̀ yí rí ẹ wò. Ó ti ẹ̀kọ́ ń wí ni ó sì sáyìn ìwé yẹn ń bẹ ń bí. Àwọn ní sọ̀rọ̀ káwọn èèyàn dá ọtí ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ màmá tẹ́ ẹ sọ̀rọ̀ nípa pé èèyàn ti ṣẹ̀wọ̀n bì kan rí tẹ́ ẹ dẹ̀ gba true certified copy ṣe mọ̀ pé mo ṣe photocopy tí mo kó lọlé mo dẹ̀ fi àwọn èèyàn mo sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà yẹn pé ìwọ tó o bá fẹ́ mọ̀ bóyá Emir Ìwó Emir ìlú Ìwó Rashidi Elétekété bóyá ti ṣẹ̀wọ̀n rí kò ṣẹ̀wọ̀n rí mo ní wọ́n pè mí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ pè mí tí mo sẹ́ndì photocopy kìíní yẹn sí so lè sọ̀rọ̀ kan sí káwọn èèyàn rò kí lálẹ́ ń wá lọ́wọ́ ẹ̀ sówó lẹ fẹ́ gbà ní àbí kíni so bó tilẹ̀ jẹ́ pé òun ti ń rọ́nà kan báwọ̀ tí tó fi bìlíì pé òun ò ní ìdíyẹn máa ń sìn tó sì jẹ́ pé ilé ni àpótí ìjókòó de ìdí. Bá mi mo tún ń gbọ́ awuyewuye kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ọmọọba tí wọ́n jáde ń jọ́ sí tí wọ́n fi ẹ̀hónú wọn hàn tí wọ́n sì sọ pàtàkì ìbí tó wà láàrin àwọn
àti bàbá wa Ọọ̀ni Ifẹ̀ mo gbọ́ pé Emir Ìwó ó tún gbé wọn lọ sí kí náà korúkọ ẹ̀ Àbújá police station wà ní Ìwó police station state police office wà command ní ibẹ̀ yẹn a tún ní area command AIG okay zonal command zonal command tí AIG wà so kò wá rí ibì kankan lò nínú gbogbo yẹn àfi Àbújá mo dẹ̀ gbọ́ pé wọ́n tì wọ́n mọ́lé wọn pẹ́ ń bẹ̀ díẹ̀ bá mi ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ yẹn. tó ọlọ́wọ́ bá kọ́ bá ní ilé èṣù lọ àmín gbogbo tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ èṣù ni àwọn Yorùbá ní ọmọ àlè kò tí ì dàgbà nílùú tòrò a sọ pé ẹnìkan ọmọ àlè ṣùgbọ́n ìwà téèyàn bá ń lù hù tára yóò máa sọ pé àbọ̀ ọmọ àlè ni bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ checkmate ẹ̀ ó jẹ́ nǹkan àbànújẹ́ láti gbọ́ wípé ọmọ wa ó ń kó àwọn ọmọ bàbá rẹ̀ lọ tìmọ́lé kì í ṣàkọ́kọ́ ṣe àsìkò tó jẹ́ sòókò nílé ẹlẹ́ tí gbogbo àwọn ọmọ ọba tí a fi kọ̀ ọlọ́pàá náà ló fi kó wọn tí wọn láìṣẹ̀ èmi ìwádìí náà tó jẹ́ pé mo bẹ́ sínú ẹ̀ láti rí i pé wọ́n parí ẹ̀ nígbà ọ̀fọ̀ bá ní ó ní kí wọ́n sọ pé àwọn tọrọ àforíjì wọ́n jẹ́ pé tọrọ àforíjì yóò mú àlàáfíà dé tí wọ́n ní máa náwó nàkúnà nílé ẹjọ́ a gbà wọ́n mọ̀ràn pé kí a kọ lẹ́tà pé àwọn tọrọ àforíjì lọ́dọ̀ yà omi ìlú tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ tipátipá ọ̀rọ̀ tìkúùkù kọ́ léèyàn fi gba agbára nígbà fi lè gba agbára ni pé ọ̀rọ̀ sùúrù ìfẹ́ àti kéèyàn náwó àlàáfíà sí ọmọnìkejì kì í sọmọ bá bẹ́ẹ̀ ní nìkan lèèyàn náà sí téèyàn bá fi sùúrù nǹkan níta bá fẹ́ lè mú kí bàjẹ́ níta bá fagbára mú kòkò ní le ó yà mí lẹ́nu ó sì jẹ́ nǹkan àbànújẹ́ pé Rashidi Olúwo wọ́n láti máa tún ṣerú ilé àti gbàdúrà fún àwa tá a fi jọba rèé àwa tí gómìnà bẹ́ẹ̀ ni pé ká bá fi jọba pé kò sọ́ba tọ́jẹ́ tá a lọ́wọ́ ń bẹ̀ kan tó jẹ́ rí tá a sì fi lọ́ọ́ fi jọba tá a tó ń ṣe ìtọ́jú ẹ̀ tá a ń bọ̀ tá a ń fún lówó oṣù tá a ń ra aṣọ sí lọ́rùn tíyàwó ẹbí máa ń lébo tá a sanwó hospital sí gbogbo ẹ̀ ó sì máa ń sọ̀rọ̀ tó dùn ọmọ ọ̀rọ̀ sọ ọmọ àyàn convince ọlọ́run fún lọ́pọlọ yẹn. ọpọlọ jìbìtì náà nìyẹn ẹlòmíì ò lo ọpọlọ tiẹ̀ sọ́nà jìbìtì ẹlòmíì ò lo sọ́nà dáadáa. ó ti fi dolówó báyìí ẹ tí ò lówó lọ́tà ń bọ̀ tó wá ń dolówó sì pò ń lówó kò lówó lọ iṣẹ́ kí ló ṣe ìtọ́ lọ sí Mẹ́kà tí wọ́n lọ fi ọ̀rọ̀ ẹ̀sìn torí pé ó ń bú àwọn ẹlẹ́sìn ó ń bú àṣà ìṣẹ̀ṣe tiwa. wọn ẹ̀ náà àìtọ́ bá dẹ̀ ti lè ṣe wọn fún lówó ṣùgbọ́n tí èmi fẹ́ ni pé ọlọ́mọdé àkábàámọ̀ èmi kábàámọ̀ lónìí pé Arẹ́gbẹ́ tí í ṣe gómìnà wa ó tì mí sí wàhálà Olúwa o wàhálà tó sì mí sí náà ni pé ó gbé kan lọ́rọ̀ pé ká lọ́ọ́ fi jọba ní ìjọ tí ó sì jọba èmi àti Masudi Adéòtítọ́ jẹ́ SSG nínú gbajúmọ̀ gidi gan tó jókòó níbi ìjọjọ́ ìjọba ṣùgbọ́n kí ni èrè wa lónìí èrè wa ni pé adélé ìbú gbogbo ayé nípa ìwà ẹni tí a mọ̀ torí mi ò rírí ìjọ tí a fi jọta a fi wélé lórí tí Àdìó bá ní fi wélé bá ní fún lẹ́yìn ìgbà tí àgbọ̀nlọ́dí Ògùn tá a jáwé fún lórí tójú bá ń di Ògùn tán. Bàbá ó tiẹ̀ lójú bá ń di Ògùn. Ó wà nínú magazine. Nígbà yẹn ìwàkúwà lóbìnrin wá nǹkan oṣù òun wà desperate ó sì mọ̀ pé òun kọ́ ló tọ́ sí tí ìbá ṣe agbára Arẹ́gbẹ́ ìjọba
ó ní ẹni tí àwa nílẹ̀ ti tẹ̀lé àrẹ́kọ̀jọba. ẹ sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá ti yàn fún yàn dandan ni kó bọ́ sí ọlọ́run rẹ̀ ni ló fi jọba ni ló fi tirú wa sí irú àṣìṣe yẹn kọ́ lọ́mọ jẹ́ àṣìṣe. ní òní èmi láti fi òní tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ayé pé irú mi ṣe nǹkan àìmọ̀. Olúwa o. torí tí n bá mọ̀ ní pé èèyàn báyìí ni mi ò ní gbà fún Arẹ́gbẹ́ tí í ṣe gómìnà wa ń gbà náà láti gba ẹ̀bẹ̀ tó bẹ̀ mí pé òun fẹ́ fi jọba pé ká lọ ṣe a sì dúró ń bẹ́ẹ̀ ó ní a máa tọ́jú à ń fún lówó oṣù à ń dáṣọ sí lọ́rùn ṣùgbọ́n tọ́lọ́ ni ó ṣẹlẹ̀ ńlọ́ṣẹlẹ̀ yẹn tí mi kàn lè fi àsìkò yìí bẹ̀bẹ̀ ni pé kí Ọlọ́run kó bá ní tùnú kórí ọ̀kan iṣẹ́ Ọlọ́run kó má fi ìrọ́gba ìbùkún láti lọ máa fi àwọn ọmọ ọba tìmọ́lé kí a máa jẹ wọ́n kí wọ́n máa lọ fọlọ́pàá kó wọn láti Àbújá nígbà tá a lọ́lọ́pàá ní Wò a ní l'Óṣogbo a tún ní AIG ọ́fíìsì mẹ́ẹ̀ ó wá di pé ó tún sọ sórí kinní pé òun fìyà jẹ wọ́n òun ó ti hàn máa lé gbogbo nǹkan tó lóun pé kẹ́ni kankan má bẹ́ẹ̀ ó wà lórí rédíò ó lórí ibi tó ti pe ìjọ tó ti ń sọ̀rọ̀ ó ti wà pé òun ò dẹ̀ kí ń sọ lọ́hùn níjó òní ìlú pé rẹ̀ lọ́lọ́hùn ó sì ti já yẹn pọ́ǹsì ó ti sọ̀rọ̀ di òjìṣẹ́ Ọlọ́hun nítorí fẹ́ bẹ Ọlọ́hun ní kọ́lọ́hun bá kó tùnú àwa tá a gbé débẹ̀ èébú ló ń bú wa níbi ọ̀sẹ̀ mẹ́fà ń sìn mọ́ gbọ́ pé ó bú èmi gan lára bẹ́ẹ̀ ni ọlẹ́nu mi rí jẹ́bẹ̀lẹ̀ jẹ́bẹ̀tẹ̀ bàbá òun ọmọ ń sàmì náà ni bàbá rẹ̀ ti ń gbọ́dọ̀ mi tí mò ń bọ̀ tí ó ní máa ń lù yín. ó ní máa ń lù mí Abíọ́lá Ògúndòkun. àánú bàbá òun náà kàn sọ yẹn ni. mo mọ́ṣáláṣí èmi tèmi jẹ́ member of the board of trustees mọ́ṣáláṣí tèmi tún extension ẹ̀kọ́ ibẹ̀ ló ti sọ pẹ̀lú ìjọsẹ̀ mẹ́ta mẹ́rin lọ sí. ṣùgbọ́n ìgbà tí wọ́n ní àṣàpẹ́ fún wèrè ìjó òun wèrè ẹgbẹ̀ra ni ẹ̀rọ mi ò lè máa dá lóhùn ní tí màá máa gbàdúrà ni pé kọ́lọ́mbà mi yí lọ́kàn padà kí ìwò bá lè tòrò kí Ọlọ́run jẹ́ kó mọ̀ pé ilé ọba mẹ́rin lọ́wọ́ àti àti ń jẹ́ ìwò kí ó má ba ilẹ̀ jẹ́ torí pé tó bá balẹ̀ jẹ́ ní ìsìn kò dá lọ́dọ̀ àwọn ọmọ ọba ibi tí ọkàn ìdílé tiẹ̀ ẹnìkan náà ló dá wà ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yòókù wọ́n dá wà. One of three now ó ń fi ọlọ́pàá kó wọn àwọn yẹn mọ̀gbọ́n sì pé wọ́n ti lọ bá àwọn abánikẹ́dùn. ẹ bá mi ẹ dákun ẹ má bínú sá ọlọ́pàá tó fi kó wọn lọ sí Àbújá yẹn kí ló ní wọ́n ṣe. ó ní wọ́n bà òun lórúkọ jẹ́ cyber offence ló pé wọn àwọn yẹn wọ́n pera wọn jọ wọ́n sọ̀rọ̀ gbogbo ibi tó ti ṣe àti tíyàwó ẹ sọ pé ó ṣe tí ò dìnáyì ní à sọ wàláì mo lè fi Ọlọ́run búra pé mi ò tẹ wàá mọ́ bá pípín ẹ̀ ṣe kìíní ẹ̀ èmi náà gbọ́ ni ó sì dùn pé wọn ò jẹ́ ń gbọ́ wọ́n dìde pé ìjọ làwọn tó máa ṣẹrú dà ó yẹ káwọn sọ̀rọ̀ nígbà tó wá tó dìde tó ní Ìwó ìṣe Ìwó ti di olórí ilẹ̀ Yorùbá ẹnìkan ó nífẹ̀ẹ́ pé tó sọ wọ́n níyẹn ló ti àwọn táwọn fi dìde à ń sì pàápàá ìtàn àwọn tó wá sọ gbogbo àwọn nǹkan míì tó ṣe tí ò dínàì tí ó jẹ́ pé gbogbo ayé ti mọ̀ gbogbo bó ṣe ṣe tó ti wá nítorí ẹ̀ kó ọ wá lọ competition sí Police Service Commission lọ́dọ̀ chairman àwọn ẹ̀dẹ̀ ní nígbà wọ́n rí pé ọba ìlú ni wọ́n sábà treat bẹ́ẹ̀ bá tilẹ̀ jọ àwọn ọlọ́pàá ọkọ̀ gbé yẹ̀ pàmò náà kí ìmọ̀ tó ṣe ètò àbúrò ń bẹ̀rẹ̀ pé ó ń lérí pé wọn ò ní gbà wọn ní sí wọn ò ní gba béèlì wọn wọ́n gba béèlì wọn káàdẹ̀ tó gba béèlì wọn náà ojú àwọn yẹn rí mọ̀ èyí ti rí láì pààyàn. lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àwọn ọlọ́pàá kan rí i pé kí ló dé kẹ̀ kí wọ́n tó gba béèlì fún ẹni tí wọ́n kọ́ mú wọ́n á tó wá fẹ́ kó gbogbo àwọn ọmọ ọba kọ̀ọ̀kan mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta sí pé wọ́n ti lọ bá àwọn human rights sìn àwọn ti competition against ọlọ́pàá
àti gbogbo àti ń ṣe kínní pé ó ti á dé díẹ̀ sí gbogbo rẹ̀ ti bá ná mo rò pé àwọn ọlọ́pàá ti fẹ́ rí owó òfùnà mọ́. owó ń bẹ lọ́wọ́ owó Saudi tí wọ́n ní o èmi ò díndín báńkì nígbà mú fún lówó oṣù ni mo sì lákàntì ẹ̀ lọ́wọ́ mo ní ti àtiwó mo ní ti ìlú èbó gan lọ́wọ́ nígbà tí àwọ̀ ẹbí mọ̀ tí wọ́n sanwó sí ìlú èbó láti sanwó hospital gbogbo yẹn ló ń bẹ lọ́wọ́ mi. Tí mo fẹ́ fi àsìkò ìgbà ni pé kí láti ṣe sí àwọn ọmọ ọba yìí yà ń jẹ wọ́n àwọn tí ò ní lọ́wọ́ tó wà lọ competition táwọn ọlọ́pàá àti Àbújá wa mú wọn ní wò. látàbújá wá sí wò. adẹ́rìn fáìtì gbogbo wọn àwọn yóò sì lò lọ. bàbá ẹ má bínú sà ìjọ tí mo wá sí bíbá yẹn mo gbọ́ pé wọ́n pè yín jọ yẹn náà sọ pé wọ́n sọ pé àwọn gbọ́dọ̀ wà níjọ́ báyìí. wọ́n sọ bẹ́ẹ̀. lẹ́yìn tí wọ́n gba béèlì wọn àkọ́kọ́ bàbá ọ̀dà dọ́bìlì wọn lò ní. wọ́n wá ní kí wọ́n tó kí àwọn kan kí wọ́n tó máa bọ̀. kan tó mú àwọn míì mọ́. nígbà tí ẹnìkan tí wọ́n mú yẹn tí yà jẹ tán dáadáa ibi tí wọ́n ti wá gbọ́nù tí wọ́n ti lọ gba lọ́ọ̀yà tí wọ́n ti lọ gba lọ́ọ̀yà wà nù ọmọ ọba Alámúyè ní lọ́ọ̀yà tó bá lọ. wọ́n jọ ṣe bẹ́ẹ̀ ni wọ́n lé ọ̀sẹ̀ kan láti mọ́lé nígbà tí wọ́n mọ́lé tán ọbẹ̀ lọ lu òyìnbó ọlọ Canada àbí ibo ni a ló lọ nígbà tí ọgbọ́n Ọlọ́run sì máa ṣe wọ́n rá láàánú tọ́lọ bá wọn ọlọ́pàá láwọn ọlọ́pàá tó di pé òfin ọ̀sọ́ pé kéèyàn sí àmọ́lé jù báyìí wọ́n dẹ̀ ti perfect gbogbo tí òfin wí tí wọ́n ní kí wọ́n mú lọ́ọ̀yà kí wọ́n mú civil servant méjì tó dé level kan mú wa ọmọ yẹn dẹ̀ wọ́n rí láàrin ìjọ mẹ́rin tí wọ́n rí wọ́n ní ọgọ́ ọlọ́pàá tí ó sáyẹ̀wé kò wá bí iṣẹ́ wọ́n wà rẹ̀ nìkan ẹni Ọlọ́run sára wọn lọ́wọ́ ẹ̀yìn ẹ̀lọ́bá ni wọ́n tún máa kó àwọn míì ibo wọn ti ro tí wọ́n máa fi lọ sí Àbújá bọ́ọ̀lù ṣe àṣìmọ̀ àwọn ọlọ́pàá ti wá rí náà sí móró pé èmi ọba sọ̀rọ̀ ariwo mi ló sì ń pa kiri sí pé èmi ń bọ rán wọn ní ìṣe tí wọ́n dá wọn sí. táwọn náà wà lọ́pọ̀lọpọ̀ sẹ́ńtọ́ lọ́pọ̀lọ tó gbọ́n máa tó ń ṣe nínú wọn àgbà tí bàbá bá ṣẹ̀ bá wọn sọ̀rọ̀. ọmọ Prince Lámúyè gan tó kàwé lọ́fẹ̀ẹ́ ọ̀bẹ nù wọn. Ìtí wọn sáré kiri sí ni pé báwo ló kọ owó tí ní bàjẹ́ nínú ìran àwọn ọmọ Oòduà tó dìde nífẹ̀ẹ́ ìyẹn ló ń ka láǹsìn wọ́n wá yin Ọ̀ọ̀nìrìṣà bí pé ó bàbá wọn ni bàbá wọn sì ni òun ló ń sísan pa kí Ọlọ́run bá kọ́ má ṣì lọ́nà wàláì tàláì ọ̀rọ̀ yẹn ń dùn mí nínú pé mo wà nú à ń tó fi jẹ ọba yẹn èébú sì pọ̀ nígboro yẹyẹ ni ẹ máa ṣe tá a bá ti ní pé ìjókòó. bá mi ẹ dákun ẹ má bínú kẹ́ tó máa sọ̀rọ̀ lọ ṣé ẹ̀yin èèyàn kan ti bi mí léèrè ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí pé ìgbà bàbá náà fi jọba mo sọ́njọ́ náà fún yín wípé gómìnà àwọn bàbá ní ẹni tí wọ́n fẹ́ fi jọba tí gbogbo ìlú àtàwọn gbé dání so wọ́n kàn fẹ́ tọ̀ lọ́nà tó yẹ in the course pé wọ́n ń dúró de àsìkò tó yẹ táwọn máa ṣe ni Arẹ́gbẹ́ mú òun wá àwọn dẹ̀ wò wípé mo ti ṣe interview rẹ̀ náà tí bàbá sọ wípé àwọn wò pé òkè báwọn ọba gbà náà báwọn bá fàtà wọn sílẹ̀ Arẹ́gbẹ́ náà ni ó crown rẹ̀ kò síbi kankan táwọn fẹ́ pé làwọn kúkú fi gbà fún pé bàbá ò dẹ̀ mọ ọmọ yẹn rí. wàláì tàláì òun ò rí rí. so ìgbà tó ń bẹ̀ tó. ìjọ tí wọ́n ta àjàwélé lórí gangan níjọ tí tó ń sọ̀kalẹ̀ báyìí ló kí mi ó sì bí ọmọ ó sì bá mi sọ̀rọ̀ ṣírí kí ló sọ fún mi ó ní bàbá ẹ̀yin ni bàbá mi tẹ́ ẹ bá mọ́mẹ́ tí máa ṣe tí mo ṣe ẹ̀ ní fẹ́ kí n jọba. Olúwa o. ó ní ọmọ Kọ́lá Àkàbí lòun mo ní kí ló dé ó ní sẹ́wọ̀n fún bàbá wọn gan àwọn játa ń gbéra wọn lọ tọlọpàá àwọn sì mọ̀ pé ṣẹ́ mi ńgbà tí wọ́n jó ilé wa ní ayé ogun wẹ́ẹ̀tì ẹ̀. àwọn jó ilé yín. èmi nìkan kọ́ lọ́ọ̀yà rẹ̀ mú Ọ̀túnbalẹ̀ wò wọ́n jó pọ̀. kí ló wá ní í ṣe pẹ̀lú bàbá tiẹ̀. nígbà tí bàbá rẹ̀ ní a ní ó lídi àwọn tó jólé lọ́dún náà. bàbá tó abájọ. Kọ́lá kan bàbá. so kò sí wàhù ń sìn ní ìyẹn ìwà bàbá ẹ̀ ní ń wù. ẹ má jẹ́ àṣọ pé bàbá ẹ̀ kò ní tó ń ga ló bá nínú ààrẹ ni ó fi wà. ni ó ṣe so tí mo wá fẹ́ fàyọ́ mẹ́rin ni pé ẹgbọ́n tí bàbá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ bàbá ní àwọn bẹ gbogbo àwọn èèyàn wọ́n ní àwọn náà regret pé àwọn tiẹ̀ lọ́wọ́ nù bó ṣe jọba.
so mo rò pé question tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń bi mí tàbí táwọn èèyàn máa ń sọ pé ibà àwọn bàbá náà wọ́n fi jọba báwọn àti put yẹ to rest now torí bàbá ti wà kọ́kọ́ wọn kọ́ apologize pé àwọn ti yẹ lọ́wọ́ ń bẹ̀ pé inú àwọn gan ò dùn mọ́ pé àwọn lọ́wọ́ nù bó ṣe dé ipò yẹn nítorí ìwà tó ń hù yìí inú àwọn ò dùn pé àwọn forí ṣe fọrùn ṣe wọ́n náwó wọ́n nára títí kó tó di àsìkò tó fèsì wọn láti máa bú wọn òun náà lẹ́yìn náà dẹ̀ tún gbọ́ yẹn kí Ẹ̀mí Àwo torí Olúwo orúkọ àtìládé ìran ilẹ̀ wa ní Kóòtù Òjìrè ni so kò lè bà orúkọ yẹn jẹ́ lèmi fi máa ń pè ní Ẹ̀mí Àwo tàbí kí n pè ní Rasidi Elétekéte so kò wá lè Rasidi Elétekéte ò wá lè bà gbogbo olè jẹ́ tán pátápátá bá ǹjẹ́ mojú táwọn èèyàn tiẹ̀ fi ń wo Ìwó sí bí ẹni pé kò sí èèyàn kankan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n fi ń bu àgàn wọn àti ojú wa ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ni ó tó takò mọ́ Ìbàdàn bẹ́ẹ̀ni tó sọ̀rọ̀ alápàṣàpọ̀ ọ̀rọ̀ eégún tí ò sì yẹ kó kàn Ìbàdàn ló ní Ìbàdàn àbí Ìwó ò sì lẹ́nu àti búbàdàn torí Ìwó ní àǹfààní púpọ̀ ní Ìbàdàn tí ò yẹ ká takò wọn ní ìgboro Ìbàdàn yìí ọmọ Àwo 6 ló ti jọba. bẹ́ẹ̀ni. Ìwó sì gbọ́dọ̀ máa tẹríba fún Ìbàdàn bó tilẹ̀ jẹ́ kó dé. ní ìsìn ogun ń lọ ńlẹ̀ lábẹ́lẹ̀ tí ìbá sàwọn ẹni Ọlọ́run ó ní èèyàn tí wọ́n ti pa ní Òkè Ọba níbi oko wa gbogbo pẹ̀lú Ìbàdàn tó ń bá sọ̀rọ̀ àlàáfíà wọn à ní máa pa àwọn èèyàn wa. Olúwa o. ẹ sáà jẹ́ kó nítorí Ọlọ́run ẹ bá ń sọ̀rọ̀ dúndùn fún ẹ bá ń bẹ́ẹ̀ mo fi ọkọ̀ Òwò bẹ́ẹ̀ mo fún ọkọ̀ pé bàbá rí ọ̀jẹ́ nǹkan tọ́lọ́ ti ṣe àwa ní èèyàn nígboro Òwò táwọn ṣe nǹkan kiri ìmọ̀ṣáláṣí tí wọ́n tó ti sọ̀rọ̀ mi ní bí ọ̀sẹ̀ 3 sí èmi mọ̀ kọ́ extension rẹ̀ káńsù ọlọ́mọ wẹ́wẹ́ èmi mọ̀ kọ́ tí wọ́n ti ṣe káńsù títì ó ní etí tí mo ṣe ìgbà tí redibution tọ́sẹ̀ èdè níwò èmi mọ̀ fa redibution látòkè ọjà dé sàlẹ̀ ọba ìgbà tí náà dé nílẹ̀ Ìwó èmi ń bọ fa iná látòkè ọjà lọ sí gbogbo òkè ọlá ìsàlẹ̀ ọba gbogbo wọn yẹn èwo la fẹ́ kánú yẹn àdìpẹ̀lẹ̀ Ọlọ́run ṣe fún wa a sì ná ó ní ìyẹn tá a ti rán Mẹ́kà láyé ó ní ìyẹn tá a ti rán Jésù ní Jerúsálẹ́mù. bá mi ẹ̀dá pẹ̀jẹ́ nǹkan kọ́ bí yẹn má bínú o ẹ lọ Mẹ́kà ni. 16 mo ti lọ Mẹ́kà. 16 times mo sì máa tún pàwọn yẹn lọ tẹ́ ẹ bá bèè lọ́dọ̀ àwọn tí torí wọn pé tá a jẹ́ tí wọ́n pàdé Mẹ́kà máa bọ́ gbogbo àwọn èèyàn tó àti bàtí máa wà ní Mẹ́kà ni. Olúwa o. bẹ́ẹ̀ni bàbá wa kan wà bàbá wa tí à ń rí òní kú láéláé Aláàjì Ẹ̀dúnrọ̀ Sálínsílé ẹ máa gbóhùn lórí gbogbo àwọn alápàtà ọdún kan wọ́n wá sí Mẹ́kà gbogbo tí wọ́n di lọ́wọ́ pátápátá ńlá ebi àti ń ta wá ní àti gbé gbogbo ẹ̀ lọ́mọ lọ́wọ́ èmi sì wà láti London ní agbára Ọlọ́run bó ti jẹ́ pé wọ́n ti ń lówó kí n tó lówó mo dá gbogbo wọn padà. Olúwa o. Wọ́n sì fi oṣù kan ṣàdúrà fún mi ní Central Mosque níwò ní ọlá bàbá àdúrà bàbá yẹn sì ń gbà. Olúwa o. Òun ni olórí gbogbo ẹlẹ́ran ilẹ̀ Yorùbá. So a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá rẹ̀ náà òun ni máa wà mí nínú ilé tá a ti ń sọ̀rọ̀ nísinsìnyí Ìbàdàn bí bàbá rẹ̀ ti ń ṣe bí ó ń ta insurance oṣù kìíní nígbà tí ó sì sí fún tèmi ní ọ̀dọ̀ mi nígbà tí jọ́ tí màá rí dírẹ́bà tí oní ògbì mi lọ sí wò ní àjọ lọ gbogbo ẹ̀yẹn Kọ́lá Àkànbí bàbá rẹ̀. Èmi ò fẹ́ sọ ìbàjẹ́ bàbá rẹ̀ torí wípé òun gọ̀ ó ní bàbá wọn máa ń lù mí ṣe bàbá rẹ̀ láyé àti lù mí ṣeré yóò kú dànù níwò. Bàbá bí ìbá ti wọ ní Nàìjíríà. Wọ́n padà ní Nàìjíríà. Wọ́n padà Kọ́lá Àkànbí. Báyìí ẹ fẹ́ kẹ́ ẹ mẹ́nu bà ọ̀rọ̀ yín sìn torí pé mo gbọ́ pé ẹ ti lọ Mẹ́kà lẹ́ẹ̀mẹ́rin. 16 times. Báyìí o ẹ má bínú àdánwò kan ti wọ ilẹ̀ Yorùbá báyìí lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Kóòtù Òjìrè àdánwò yẹn sì ni wípé àwọn kan ń wá wọ́n ń fi ara wọn hàn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn àwa bígbà tá a ti wá fọ́ ojú inú àwò wípé wọn ò kì í ṣe ẹlẹ́sìn nítorí wọ́n ń wọ mọ́sálásí lọ pa àwọn èèyàn tá ń kírun wọ́n ti wá dé ilẹ̀ ní ìsìn a sì tún rí àwọn àáfàá kọ̀ọ̀kan nínú ọmọ Kóòtù Òjìrè tí wọ́n sì tún ń tẹ̀lé ìlànà jàgídíjàgan yẹn lórí àwọn ọmọ Yorùbá ṣé bí wọ́n ṣe ń ṣe jàgídíjàgan lórí
ẹ̀sìn Islam ní north ṣé bẹ́ẹ̀ náà ni a ṣe ń ṣe ní ilẹ̀ kóòtù òjìrè. èmi mọ̀ wípé ọlọ́run ò sí lẹ́yìn ẹni ibi kò sí bí wọ́n ṣe ṣètò ọlọ́run á bọ̀ láti dójú tì wọ́n. àmín. bí ilé ayé ti rí ní ìsìn ó tojú sú ni àárò tọ́lẹ̀ a máa bá rọ kiri. èyí tí a bẹ̀ ni pé àwọn ọmọ wa tí wọ́n fẹ́ lóòkọ tipátipá tí wọ́n rán wọn ọ̀dà tí wọn ò níyì kò sọ ọmọ Yorùbá tí ó ti lé abọ̀rìṣà jáde. kò sí. gbogbo ẹ̀ la fi ń jókòó Ògún ṣe kinní kan Adé ṣe kinní kan Ifá ṣe kinní kan kò sí. ṣé ẹ wá rí àwọn tí ẹni tó ràn wọ́n lọ́wọ́ wọn torí ikú wọn tí ò ní pẹ́ dé ìní wọn fi ń ṣe nǹkan tí ó ń da ọmọ mẹ̀kúnnù láàmú. sáyẹ̀sì tó ń gbowó lọ́wọ́ mẹ̀kúnnù tí wọ́n fi ń kọ́lé tí wọ́n fi ń ṣe kankan ilé wọn ò kú wọn mọ́ lórí náà ni. ṣé ẹ rí àwọn ọba wa ní kẹ́ ẹ jẹ́ ká fún wọn ní respect kí wọ́n kóra wọn jọ dáadáa. tí wọn ò bá kóra wọn jọ dáadáa kò sí ọ̀nà bí a sì fẹ́ tètè là á. tá a bá sì tètè là á nílẹ̀ Yorùbá ò fi ní ìparun. Olúwa o. tí àwọn ọba wa tí wọ́n bá fẹ́ ra wọn tí wọn ò fi ìtàn yára wọn tí wọ́n fúnra wọn ní ọ̀wọ̀ tí wọn ò sọ wípé èmi mo jù ọ́ ìwọ ló jù mí tí àwa òṣèlú náà tí a sì fi ìwà ìjàmbá da ìlú rú tí a bá fẹ́ yọ nínú ìtẹ̀wé o àwọn ọba wa ká fún alágbára wọn padà bí wọn sì wúlò. ẹ̀yin lè sì ní kejì tó máa sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta fún mi ká fún wọn lágbára wọn padà. gbogbo ohun tí òyìnbó ń lò lónìí democracy kan jẹ́ pàdó ilẹ̀ Yorùbá ní democracy lọ sí gbogbo òde. ilẹ̀ Yorùbá ní democracy bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mọ̀ pé bọ́ba ṣe níyì tó láyé àtijọ́ wọn ìrójú ọba. Olúwa o. àbí ọba kan jáde ẹni àwọn. so àwọn ilé ohun tí wọ́n jẹ ní wa wọ́n fẹ́ dé èèyàn. ok kámọ̀ tó kúrò rẹ̀ bá mi kí lè rí sí ọ̀rọ̀ sẹ̀ríà kóòtù nílẹ̀ Yorùbá. kí ni jẹ́ sẹ̀ríà ṣé kò sí sẹ̀ríà nílẹ̀ tẹ́lẹ̀ gbogbo ètò tí Yorùbá ṣe tẹ́ fi ń dájọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ètò mọ́yàn ọmọnìkejì jẹ́ ni wọ́n ń ṣe sí. bẹ́ẹ̀ni. ìkíni tó jẹ́ sẹ̀ríà ṣé wọ́n yàn wọ́n jẹ tẹ́lẹ̀ ni sẹ̀ríà ẹ bá ti bẹ̀rẹ̀ sí gbé ẹ̀sìn ẹlẹ́sìn tẹ́ ẹ gbégun ti yín tẹ́ ẹ sì gbégun ẹ̀tọ́ yín etí dálẹ̀ náà ní ogun ìbànújẹ́ ìyapa nílàlọ́. sẹ̀ríà Christian wà ńlẹ̀ onífá wà ńlẹ̀ ológun wà ńbẹ̀ gbogbo wà ńbẹ̀ ṣé tí nǹkan bá kan mùsùlùmí àti ológun ṣé wọ́n ní kí wọ́n jọ àròjọ níbi sẹ̀ríà. àwọn tó sì gbé dání bàbá àwọn ọmọ kóòtù òjíire wáyé. àwọn náà ni wọ́n bá ti lọ sí Mákà tí wọ́n rí ọ̀nà gbà bọ̀ ebe rí mi ò fẹ́ sọ tolúwo torí pé tèmi ni pé kọ́lọ́ ń bá ń yí padà tàbùkù wá ní tolúwo. àwọn náà wọ́n influence tolúwo sí bá mi mo fẹ́ tún wá béèrè pẹ́tàn kankan mọ́ gbàgbé ẹ sọ̀rọ̀ pé njọ́ tó jọba tí wọ́n lọ súre fún nídìí Ògún bàbá ṣé kìí ṣe wọn náà ni wọ́n sọ pé ó ti lọ gbé dànù sínú igbó. Ògún tó jẹ́ pé njọ́ tó ń jọba. ó wà nù magazine mi fọ́tò yẹn wà mẹ́. bàbá kí ló lọ sí ndí Ògún báyẹn. ọlọ tọrọ àgbàṣẹ ibẹ̀ ni láti jáwélé lórí ó wà nù ṣé kí ni ká mo fẹ́ bá wà sí. ṣé ẹ fẹ́ parọ́ ni ẹ lè parọ́. nígbà yẹn tó wà ní pé ó ní àwọn ọ̀rẹ́ òun àti Ọọ̀ni tó wà lórí oyè yìí ọ̀rẹ́ ni wọ́n bàbá Ọọ̀ni dẹ̀ náwó lé lórí láti pé kó fi lè ka school sat tọ́ka òun àti sábà ń lọ school bàbá yẹn ni máa gbé wọn lọ sí ilé ìwé. bàbá wùsà. bàbá tó bí Ọọ̀ni. ok bàbá tó bí bàbá wa Ọọ̀ni ìsìn. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n bá ń gbé Ọọ̀ni lọ sí sukùl wọn á gbóhùn náà lọ wọ́n dẹ̀ jọ náà lọ́wọ́ ẹ̀ gan-an nípa pé kọ́ má fi lè kàwé torí bàbá rí orí ṣe. lúwa o so bàbá
kábíyèsí wa Ọ̀nìrìṣà wọ́n participate nínú bó ṣe ní ìwọ̀nba ẹ̀kọ́ tó ní yẹn. wàláì sọ́bìlànà èyí tí mo mọ̀ tí ó lè bó ṣe à ń hùwà ibi sí wọn ní òye mi kò dáa gbogbo àwa tá a ràn lọ́wọ́ pátápátá ló bá sọ̀tà ẹ rántí pé nígbà tí wọ́n tó rí bench warrant méjì fún mọ́ lọ gbé Ọbásanjọ́ ọ̀rẹ́ mi ọmọlúàbí jáde láti Abẹ́òkúta wá sí Ọ̀ṣun tá a fi bẹ kóòtù ní òfin lọ sẹ́wọ̀n gbà yẹn náà Ọbásanjọ́ náà ó ti bú Ọbásanjọ́ bá rí mi sáà ní olóyè ó gbé tọ́ọ̀gì wá bẹ́ẹ̀ mo sì tẹ̀lé ọdún lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọbásanjọ́ alẹ́ gbé tọ́ọ̀gì wá ó sì tẹ̀lé yìí. bẹ́ẹ̀ ni àwòṣe àmọ́ ń gbà yẹn ó sì ti bú Ọbásanjọ́ náà lọ́básanjọ́ sọ̀rọ̀ àrífẹ́ fáwọn ọba. Olúwa Elédùmarè ọba ayérayé so ẹ̀yin èèyàn mi ò ṣe rí interview tí máa grant tàbí tí bàbá máa grant mi ní fẹ́ kó jẹ́ interview tó ń gùn lọ rẹpẹtẹ òun kan máa bẹ bàbá lójú yín sìn pé kí bàbá dàkú torí Ọlọ́run ká máa bá mi create ààyè yẹn bí wọ́n ṣe máa ń bá mi. ẹ má jẹ́ kí n kọ́ ti yín n ò ní sáláì máa dá ẹ lọ ẹ̀bẹ̀ kan náà fẹ́ bẹ́ẹ̀ ẹ bá ní bẹ ìjọba Démọ́lá Ọ̀ṣun kó pe àwọn ọmọ ọba àti Rashidi Olúwo kó pe wọn ọ̀dà ní ìgbà tí èmi àti àwọn Bówọ́ yunifásitì tí wọ́n ṣe nǹkan sí àwọn ọmọ mi tó di kóòtù ṣe bí Oyinlọlá dìde wá bẹ̀ mí àwọn Baptist Convention náà bẹ̀ mí a sì parí tí wọ́n ṣe ń gbà náà ebe mi gẹ́gẹ́ bí Báṣọ̀run Mùsùlùmí ilẹ̀ Ìwó mo sì gbà Oyinlọlá fi lọ gbọ́ ọgbọ́n mọ ọmọ ọba ó dẹ̀ fi ṣe àlàáfíà kìnìún but mo kọ́ àwọn ọmọ mi pò ní Bowell ìkan lọ sí ìkan Dàfódì Òǹsókótó èkejì lọ sí ìkan là ń pè kíní ìkanú wọn sìn oúnṣẹ ní bílà èkejì ti di kẹlẹ ń pè assistant controller customs àwọn ọmọ tí wọn jẹ kó àwẹ̀ nítorí ẹ̀sìn now etí èmi fẹ́ ni pé àlàáfíà kí Démọ́lá gómìnà Ọ̀ṣun kó má bẹ̀rù kó pọ̀tún kó pòsì kó bá wọn sọ̀rọ̀ kó pẹ̀tù sí ti ń bẹ ńlẹ̀ yìí torí kò sí bẹ́ẹ̀ yóò ṣe ó nìkan ló lè ṣe ń sìn tó fi lè ṣe. Báàmì wọ́n ní tí gómìnà ń bẹ̀rù àwọn èèyàn sọ̀rọ̀ sí mi létí gan o wọ́n ní tí gómìnà ń bẹ̀rù ni pé ìgbà tí ó bá di àsìkò second time wọn kí Ìwó lè tẹ̀lé wọn so ìyẹn ló wá ń yà mí lẹ́nu pé so àwọn èèyàn tó wà lẹ́yìn Olúwo pẹ̀lú òdùwà tó ń wù yìí wọ́n pọ̀ ju àwọn èèyàn tínú wọn ò dùn sí tó ń ṣe lọ. irọ́ ńlá ni bàbá ṣe pé tirẹ̀ wo ni àwa lánìbò àwa lánìtàn àwa lánìbò n ò dìbò ń gbéyàn lẹ́hìn kọ́ bá wọlé rí ẹ lọ bèrè èmi gan gbogbo wò tí mo tó ẹnìkan ògo ní àmì rí gbogbo council chairman tí wọ́n sì jẹ́ àfẹn tó bá fẹ́ ṣe lọ ní ọ sọ pé kì í ṣe pé orí Ọlọ́run ọwọ́ mi lèmi lọ ń lò látòrí Bọ́lárìnwá lórí Adégbìtẹ́ tó tó jọmọ ọba gbogbo wọn pátápátá tọ́lọ́ ń lò mí Ọlọ́run fún mi ṣe. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ni ẹgbọ́n yìí bàbá rán mi wọn kì í ṣe pé wọ́n rán mi wọ́n fẹnu ara wọn sọ pé wọ́n bẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n pe àwọn ọmọ ọba àti emir ìlú Ìwó papọ̀ kí wọ́n jọ sọ̀rọ̀ tó bá jẹ́ wípé ẹ̀rù tí àwọn èèyàn kan rò pé gómìnà ń bà ẹ̀rù second time tó bá jẹ́ pé òun ni àwọn bàbá tí wọ́n ní ìlú Ìwó lọ́wọ́ ni wọ́n jókòó yìí kì í ṣe pé nítorí mo rójú wọn àwọn bàbá tí wọ́n ní ìlú Ìwó lọ́wọ́ ni mo jókòó yìí ọdẹ èèyàn òpònú gan sì mọ̀ wípé àwọn èèyàn tínú rẹ̀ ò dùn sí nǹkan tí Ràṣídì Elétékété ń ṣe tínú rẹ̀ ò dùn sí bíi 80-85% àwọn èèyàn tó ń bẹ ní Ìwó àwọn tẹ́lẹ̀ lè máa rí tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀dọ́ tí ń rí 500-1000 fúngbà tó bá tí owó Saudi bá dé torí ibi táwọn yẹn ti ń rí àwọn yẹn ò níṣẹ́ wọn lábọ̀ ibi tí wọ́n ti ń rí jẹ tí wọ́n ti ń rí mo nìyẹn àwọn náà sáà dìfẹ́ǹdì ibi tí wọ́n ti ń rí jẹ. Bàbá wa ní àwọn bẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n mọ̀ wo ọ̀rọ̀ yẹn ràn nǹkan ti bàjẹ́ gan. ẹ gbọ́ bàbá sọ pé wọ́n máa ń bú àwọn káàkiri ni nítorí kíni
ṣé bàbá ní hùwà yẹn ni àbí bàbá ló fi wà yẹn sínú àbí tí bàbá náà bá mọ̀ pé báyìí ni ó ṣe ṣé wọn ò lọ́wọ́ sí ẹgbọ́n kan sọ sí pé ká láwọn mọ̀ pé báyìí ni ó rí àwọn ò ní sọ̀pọ̀tì nǹkan tí Arẹ́gbẹ́ sọ yẹn wọ́n yàjọ máa fà á lọ náà ni. tó bẹ́ẹ̀ bá tiẹ̀ fi ẹni tí ò tọ́ ìjọba táwọn aráàlú ò gbà ẹ ti mọ̀ pé ìkòkò ní gba omi kó gbẹ̀yìn kó tún bá sọ̀sọ̀. so èmi náà bẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́ni tí mo rò pé bàbá gan tí wọ́n ń tún àpèsè tí mo rò pé ọba máa pè lọ́wọ́ kan ẹni tí mo rò pé bàbá máa pè lọ́wọ́ kan ìgbà tí ajá àwọn bàbá ń ṣe lé gbogbo orú wa yìí níbo la wà ń gbà yẹn níbo la wà so wọ́n dẹ̀ sustain democracy títí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ yín fi dé ni so tí bàbá bá wá sọ̀rọ̀ tí kì í ṣe ọ̀rọ̀ bàjẹ́ tí wọ́n sọ ọ̀rọ̀ pé ẹ tóbi tó bàjẹ́ sí mi rò pé ó yẹ kó pọ̀ jù gómìnà mi rò pé ó yẹ kó pọ̀ jù èmi náà wá bẹ̀ yín mo fi orúkọ Ọlọ́run bẹ̀ yín mo fi orúkọ ìyá àti bàbá tẹ́ jára wọn jáde mo fi bẹ̀ yín ẹ ṣe the needful lórí ọ̀rọ̀ Ìwó ẹ ṣe the needful lórí ọ̀rọ̀ Ìwó so ẹ mọ́kàn yín kú òun bẹ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ìbò ni Ọlọ́run ní gbé èèyàn dépò ṣe bẹ́ẹ̀ nìkan lẹ́jọ́ contest tó ṣe first tenure tí ò rí second tenure sí ṣé irú ẹni bẹ́ẹ̀ tó wà para ẹni ẹ wo ipò tán wà lẹ́ni náà ẹ wo ipò tí wọ́n wà lẹ́ni. ìyẹn náà sì jàjàjà ó sáré di sí irú mi ọ̀bàjẹ́ irú rẹ̀ ní sọ fún pé bàbá ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ṣe kankan mo máa ń tí mo lè ṣe tí nǹkan fi lè dàrú gbogbo èèyàn mọ̀ lọ́sùn pé ìjọ ń bá yarí nǹkan ni gbogbo èèyàn mọ̀. so former governor wà lára àwọn tó. DC Oyètọ́lá ó ń somi mọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ bàbá ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ kò gbọ́dọ̀ bàjẹ́ ọmọ yín ni níjọ́ kan Oyètọ́lá sí mọ́sálásí fún bàbá tó yà rẹ̀ Olúwo wà ń bẹ̀ òun ti tẹ̀lé gbogbo àwọn èmi sì sáré ó ti wọlé wọ́n wọnú ilé gọ́vnà ìgbà tó máa dé báyà tó di pé mọ̀ ni ó ti dìde Oyètọ́lá àti gbogbo àwọn èèyàn ń tẹ̀lé Olúwo láti kí mo ti fẹ́ wọ ẹnu ọ̀nà báyìí mínísítà ní ẹ̀dúró bàbá fẹ́ wọlé ayé Oyètọ́lá kò ní bàjẹ́ àmín àmín ọ̀dà wọn dúró ní kí n wọlé iyì náà pọ̀ mo sì ti wọlé náà ó sì kí gbogbo wọn ó sì sọ fún mi ní èdè bí wọ́n pé táyọ̀ bá ríra wa o kí n má bínú solo kí n kì í wàláì tàláì bí gbogbo wọn sì kí mi tán Oyètọ́lá kí gbogbo ẹ̀fọn máṣíkè Olúwo ńlẹ́ ó ní má kí mi ìwọ ni what enemy ń ṣe ju mínísítà ìwọ ni ọ̀tá tí mo ní láyé jù tí n bá ní oògùn rẹ̀ ní bá ti pa ẹ́ dànù. kí ló fẹ́ fi ọ fẹ́ kíjọ parí nù mo lé mi fẹ́ kí ọjà rí ìwọ tí mo bọ́ tí mo wọṣọ sí lọ́rùn tọmọ ẹ bímọ tíyàwó ẹ bímọ tí mo sọ lójú gbogbo èèyàn. mínísítà dé wà mí. iwájú mínísítà mínísítà ló ní kí mo sì kí ó disappoint mínísítà. Olúwa o. torí pé kò sí tó ìtọ́lọ́ bá ń sọ pé kì í ṣe ní àlàáfíà tí mi ò ní ṣe ọmọlúàbí ń bẹ lára Oyètọ́lá ọmọlúàbí kò ní gbéraga ìtẹríba ti pọ̀ jù kò sì sínú àwọn kówó jẹ ẹ̀dẹ̀wò iná ẹ̀wọ̀ gbogbo lẹ́yìn sí ọ̀run ẹni gbogbo ẹgbẹ́ APC wa ó dẹ̀ ń tó gbogbo ọ̀rọ̀ ọbẹ̀ àlàáfíà ni ẹ má jà ẹ má ṣe ògbẹ̀ tí ẹ̀ nù èyí tí ó jẹ́ kí n gba tiẹ̀ iná ni pé ìwà rẹ̀lẹ̀ ìtẹríba àti sùúrù pé ẹ má jà ṣé èmi ní Olúwo ọmọ abú ni mo ti ní ilẹ̀ ọdún bá Ọlọ́run ń bẹ̀ èyí tí ń bẹ lórí àwọn gan ó tó a sì ní í ṣe. torí mo sáà rí pé gbogbo àti abá ń sọ̀rọ̀ ẹ̀ náà ẹ máa ń sọ àìdá tó ṣe ṣùgbọ́n ẹ tún máa ṣàdúrà pé kọ́lọ̀ wọn bá yín tọ́ sọ́nà. ẹ̀bẹ̀ tí ń bẹ sí ni pé kí Démọ́lá gómìnà kó o sì ṣe bí ọba lè dá ṣe kópa àwọn àgbà díẹ̀ ó ṣe Démọ́lá ìsọmíke mọ́ ọmọ mi dáadáa ni o ọmọ mi dáadáa ni kò ń sọmíke ó yẹ kó lè wá nǹkan ṣe kó ní ẹ̀tọ́ láti pè é. tó ẹ̀yin èèyàn mi ìfẹ́ kékeré ní ìdágọ̀jù bí mo ṣe ń sọ fún yín ibi ni màá mú àdàgbà ètò yẹn rọ̀ sí àkọ́kọ́ mo ní kí bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe dáadáa fún mi. èkì ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tọ́lọ́hun ó ṣàánú yín
tó gbẹ́ ń bá dá lé iṣẹ́ lẹ̀ tí wọ́n bá ń ràn lọ́wọ́ torí kí wọ́n bàjẹ́ ni tí yín náà dẹ̀ sì ní bàjẹ́ o àmín torí pé òfin tí ẹlẹ́gbọ́tẹ́ni ẹlẹ́ni ọlọ́ni bá gbọ́ tiẹ̀ ọlọ́run ọgbọ́ tí náà àmín ẹ má jẹ́ léyìí ó ṣubú kò gbọ́dọ̀ ṣubú ṣe bàbá àfi kí ọmọ lókè kọ́ jẹ́ pé ká máa gbọ́ gbùgbùgbù kí iléeṣẹ́ rẹ̀ kí rédíò tiẹ̀ àti tẹlifíṣàn rẹ̀ kọ́ máa láàrin gbogbo àgbáyé lọ sí Amẹ́ríkà lọ sí gbogbo ẹ̀ ojú òní ti gbogbo yín ẹ jọ nítorí ọlọ́run àwa ṣe débi tí wọ́n ṣe é délé ayé kọ́lọ́mọ́ máa lọ báyìí gbogbo wa ní bọ́dún lọ yóò dà fún wa ẹ jọ nítorí ọlọ́run ẹ jẹ́ ká fòótọ́ sílé ayé ẹ má jẹ́ purọ́ tara wa ẹ má sì jẹ́ abẹ́rù ẹ má torí owó ṣe nǹkan tí ò tọ́ irú iṣẹ́ tí bàbá yẹn ṣe ń sìn ó fi ń enlighten gbogbo ayé èmi gan kẹ́kọ̀ọ́ lára rẹ̀ tó dé bá mọ̀ pé kíní yóò dé bí báyìí pàápàá ó yẹ kéèyàn jiyàn pé níbo ni ó ti rí ọlọ́run sì ń bá ṣe ọlọ́run ò ní gbé ẹ ṣùgbọ́n àmín bá mi ẹ ṣé gan ni mo dúpẹ́ o ẹ̀yin ẹ má jẹ́ oṣù yẹn ẹ máa bá ń sọpọ́ọ̀tì bàbá yìí o. ẹ ṣé gan ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá tí wọ́n ní kẹ́ ẹ máa sọpọ́ọ̀tì mi ṣe mọ̀ pé irú bíbá ilé ní ó yẹ káwa máa débí ká máa rí pé bàbá gbọ́dọ̀ jẹ wọn mọ́ ká máa kó nǹkan wá rẹ̀ tẹ̀lé bàbá fúnra ara rẹ̀ mo ti sọ̀rọ̀ bàbá fún yín láìmọye ìgbà kò sí ìgbà tí mo wá sọ́dọ̀ bàbá tí mo regret pé mo wá nígbà tí bàbá ò tó máa múrú mi nígbà tí èèyàn mú ọmọ primary school wá gbàjáde ok lẹ́nu ìgbà bí mo gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n máa ń sọ fún yín lẹ́nu ìgbà tí mo débí tí bàbá sì wà lórí bẹ́ẹ̀dì wọ́n pe èèyàn wọlé wọ́n dẹ̀ ń ka orúkọ àwọn èèyàn àti báǹkì wọn àti bàbá mi ẹ ǹjẹ́ mo kọ́ bọ̀ òun fọkàn sí nǹkan yẹn ok ẹ bá ń sẹ́ndì 20 sílé ẹ sẹ́ndì 50 sílé ẹ sẹ́ndì kìíní sílé ẹ̀kọ́ dẹ̀ tí bàbá rán níṣẹ́ yẹn ò tí ì padà wọlé bí a ṣe sọ̀rọ̀ yìí torí ó jáde lọ lábẹ́rẹ́ nǹkan tá à ń ṣe so bàbá mi ọlọ́run á bá mi lọ́ra ẹ̀mí yín sá ọlọ́run ní pa yín báyìí nítorí pé ẹ̀ tí ì kú iná ni àwọn èèyàn ṣe ń gbọ́ gbogbo tá à ń gbọ́ lẹ́nu yìí so gbogbo tó lọ́wọ́ wà á lóye fún wa fún ó pọ̀ jù ó pọ̀ gan ni àti ìlòdà kan nínú ìdá mẹ́wàá kí ọlọ́run Olódùmarè tí máa jẹ́ rọpárọsẹ̀ àwọn ẹgbẹ́ yín kan ò lè dárìn mọ́ bàbá àwọn ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò tó yín tán jẹ́ bí ọmọ wọn ti kú ọpẹ́ ọlọ́run tó wá dá ẹ̀yin sí bó ti jẹ́ pé ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ lóògùn rárá níjọ́ tí wọ́n gbé ìbọn wá gan tẹ́ ní ẹ̀kan fi ẹ̀gbẹ́ lélẹ̀ mi mọ bẹ́ẹ̀ ṣe níjọ́ yẹn ó dàbí ẹni pé ẹgbẹ́ olúwa tí Barrister sọ́njọ́ sí òun ló sábà máa ń gbé bàbá táwọn ọ̀tá bá ti dé àbí bàmí. bọ́lọ́wọ́n ọba pa ni ẹ̀dá kan lè pa ni. kókó ọ̀rọ̀ yẹn àjòrí ọ̀rọ̀ yẹn gangan ńlẹ́gbọ́ yẹn bàbá ní tọ́lọ́wọ́n ọba pa ni ẹ̀dá kan ò lè pa ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń jẹ́ sábàbí tó jẹ́ pé wọ́n ti ẹ̀ sí pé mọ́tò tó gbá ń jọ yẹn mọ́tò yẹn ò gbá tó bá délé náà ń lọ kú ni. bẹ́ẹ̀ni. bàbá mo ti rí ẹnìkan mo fẹ́ fi èyí ṣe mo fẹ́ fi eléyìí ṣe mo fẹ́ kásẹ̀ rẹ̀ lẹ̀ lórí mi ìfẹ́ kó gbòjò tí ń gbòjò. bàbá wọn ọmọ kan ó súnmọ́ ọ̀rẹ́ mi àbúrò ọ̀rẹ́ mi ló jẹ́ wọ́n wá ríran sí pé kó ṣe ìgbélé ọjọ́ méje ọ̀rẹ́ mi yẹn máa ń lọ ọbẹ̀ dáadáa kódà yọ̀dà èmi pẹ̀lú ẹ̀jọ́ débẹ̀ lẹ́ẹ̀kan rí gbà tí àbúrò rẹ̀ ṣe ìgbélé ní chọ́ọ̀chì yẹn now gbogbo àwọn ọ̀rẹ́ máa ń wá sọ́dọ̀ everybody máa ń ó wá di ọjọ́ keje àwọn ọjọ́ tí ó jẹ́ pé tó bá ti di alẹ́ ó máa kúrò ńbẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ wá gbà táwọn ọ̀rẹ́ yẹn wá ó wá ní òun fẹ́ sin àwọn ọ̀rẹ́ òun dé títì àwọn ọ̀rẹ́ ẹ̀ ní kó dúró dára kí ló ṣẹlẹ̀ gbàdé bó fẹ́ jáde ẹgbẹ́ títì ni church wọn wà the other side of the road ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ó ti lọ wọ mọ́tò ó dẹ̀ sin àwọn ọ̀rẹ́ kọjá sí the other side wọ́n lè dá mọ́tò dùn àwọn ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ kó sínú mọ́tò kí bí mọ́tò yẹn ṣe mú fún báyìí òkú òun fònà padà ibẹ̀ ni mọ́tò ti gbé ó sì tẹ̀ fọ́ pẹ́kẹ́kẹ́kẹ́ kódà àwọn ọ̀rẹ́ yẹn wọ́n gbọ́ gbà wọ́n láti dúró gbà tán rí pé ọ̀rẹ́ àwọn ni wọ́n sọ̀kalẹ̀ ní mọ́tò tán wà bàbá mi ẹ wo iye wákàtí tó kù wọ́n ní bí nǹkan bíi 4 làwọn ọ̀rẹ́ yẹn lọ tó sìn wọ́n o ọjọ́ méje ni wọ́n dẹ̀ ní kó lò so ká ní ó lo irú ọjọ́ yẹn pé nínú ààbò lórí ààbò kò ní kú so ṣùgbọ́n nítorí pé a ti sọ pé yóò kú jọ yẹn a ti sọ pé ikú yẹn kì í ṣe kú tán lè yẹ ni mo fi gbàgbọ́ nínú ọ̀rọ̀ tí bàbá mi sọ wípé ẹni tọ́lọ́run ò bá pa ẹnìkan ò lè pa àwọn àjẹ́ ti múyàn wọn padà fílẹ̀ ẹlòmíì dẹ̀ nìkan tó mọ báyìí ó ti kú
so kò sí nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́lòmíì tó sọ wọ́n di nǹkan burúkú ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ lè yan dídì kárí so ẹ̀yin yẹn mi mo dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tì yín o bá mi ti sọ pé ẹ wo mi lè fún nọ́mbà bàbá mi lè fún yín ṣùgbọ́n bàbá náà jókòó yìí àwọn èèyàn tó ní láárí láfítà tí n bá interview wọn tán béèrè nọ́mbà bàbá mo fún wọn o bàbá dẹ̀ máa yẹ àwọn èèyàn tó máa ń pe àwọn wọn dẹ̀ tí ìbá mi sọ́rí pé Sokoti kí ló tó fún lágbádá ní nọ́mbà mi because ẹni tí mo máa fún bàbá ní nọ́mbà ẹ̀ yóò bá èmi náà sọ̀rọ̀ èmi náà mi ò kéré nú ayé mi sọmọdé mọ́ so mo ń láti wò ṣe kéré kò sí tó burú mẹ́rin sí bàbá bá ẹni sọ̀rọ̀ so ìwọ tó bá fẹ́ bàbá sọ̀rọ̀ èmi mi ìfẹ́ fi nọ́mbà wọn sórí bàbá kò yẹ kó jẹ́ pé fóònù látọ̀ máa fi dà wọ́n láàmú àdàkú orógbó mọ́ so tó o bá pè mí tí n bá fi wí pé ok pẹ̀lú nǹkan tá a jọ sọ yà kí lè fẹ́ rí wọn fún báyìí ok àwọn kan ti sọ fún mi àwọn èèyàn tó ti sọ fún mi pé bàbá ṣe àwọn lórí lọ́dún kan ní báyìí nǹkan báyìí wọ́n ṣe tí mo ti pè wọ́n tí mo ti fún ní nọ́mbà bàbá wọn kì í ṣe 25 tó jẹ́ lórí oore lásán àwọn tí wọ́n jẹ́ ọmọ ọ̀rẹ́ bàbá wọn ò ní iye tí mo ti fún bàbá ní nọ́mbà tí mo ti fún nọ́mbà bàbá tí wọ́n á dẹ̀ pé bàbá so ìwọ tó bá ní nǹkan àlùbáríkà tó fẹ́ bàbá sọ call me máa fún yín nọ́mbà wọn tí n bá ti gbọ́ nǹkan tẹ́ fẹ́ sọ mo rí pé kèsè àti pé mo rí pé ẹni mature kèsè tó lè máa disturb bàbá lóru yẹn tó wà ní tó jẹ́ pé ibi tó wà wákàtí 6 àbí wákàtí 7 ló wà láàrin wa. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.